ṣó ṣe gbọ́ kò ṣe gbọ́ ṣó ṣe gbọ́ kò ṣe gbọ́ káṣá ti kíyèsí ìwà wa ìwà ẹni la fi mọ irú ẹni ìwà tó wà wá tó ti ní lọ́dún tó lè lọ ẹ dákun kò ṣe gbọ́ kájọ mi àmọ́ òye lọ. bẹ́ẹ̀dá ṣe máa mi rìn àjò láyé lóòótọ́ lọ́rùn ti kọ́ ìtì òkọ́ kò ní ṣàìṣẹ́ ìtì òkọ́ là fọwọ́ fa ẹni a ò ní sọnù ká tó sọnù igi tó bá farabalẹ̀ lẹ́yìn ń balẹ̀ o kò bójú mu ká fọwọ́ kómi kò má bójú mu ká fomi tẹ́lẹ̀ ọ tó ṣe é gbọ́ òun kò ṣe é gbọ́ kájọ mi àmà wòye lọ. tó ṣe é gbọ́ ṣe é gbọ́ ṣe é gbọ́ tó ṣe é gbọ́ ẹ̀dá tó ṣe é gbọ́ káṣá ti kíyèsí ìwà wa ìwà ẹni láfi mọ irú ẹni ìwà tó wà wá tó ti ní lọ́dún tó lè lọ ẹ̀dá ti ní lọ́dún tó ṣe é gbọ́ kájọ mi àmọ́ òye lọ. ẹja òní kọjá ayọ̀ kó lóhùn òní wẹ̀ nínú ibú mọ́ ẹyẹ òní ṣàfarawé ikùn kó lóhùn wa máa yàn fàǹdà lórí ilẹ̀ tó bá dánwò títẹ́ látẹ́ ènìyàn níwùwà ìtìjú síbi kan kó lóhùn wa gbà yìí níbẹ̀ mọ́ ẹgbọ́n ṣó ṣe é gbọ́ káfẹ́ ẹ̀yà ẹni ṣó ṣe é gbọ́ kò ṣe é gbọ́ ṣó ṣe é gbọ́ kò ṣe é gbọ́ káṣá ti kíyèsí ìwà wa ìwà ẹni la fi mọ irú ẹni ìwà tó wà wá tó ti ní lọ́dún tó lè lọ ẹ̀dá ẹni láyé mi kò ṣe é gbọ́ kájọ mi àmọ́ òye lọ. èèyàn nímọ̀ wá ẹ̀kọ́ kó tún pa níjẹ mọ́ òwe. ohun tó ti ní lójú jolè ń bẹ̀ ẹ dákun ẹ wọlé ẹwẹ́ ẹnu ọkọ́ ṣó ṣe é gbọ́ àbí kò ṣe é gbọ́ kájọ mi àwòrán lọ. ìwà tá a bá wù ú ṣàmọ̀ pé a mọ̀ bóyá ó dàbí kò dá ọ kájọ mi àwòrán lọ. ṣó ṣe é gbọ́ kò ṣe é gbọ́ káṣá ti kíyèsí ìwà wa kíyèsí ìwà wa ṣó ṣe é gbọ́ kò ṣe é gbọ́ ṣe é gbọ́. irú àrífín òṣìwò nìyẹn tẹ́lẹ̀ àti sweetheart mi tá ń gbádùn ara wa lọ́wọ́ ó dẹ̀ ní gut láti lọ pa music yẹn kí ni problem ẹ̀ náà. Mommy, this man is my problem. Baba Okola is the problem. Mommy, mo ti sọ fún yín times without number. I don't want this man in this house. Kí ni nǹkan tó ń wá kiri? Kí ló ń wá? Kí lè wá? Ṣé ìtẹ̀sí ò tí tò ní? kí ni ẹ̀ṣẹ̀ tó fi ṣe é sí kí ni nǹkan tó ṣe fún ẹ mo fẹ́ mọ̀ kí ni nǹkan tó ṣe fún ẹ. ọmọdé ló ń ṣe look let me tell you one thing ṣé orílẹ̀ ayé òrùbó ṣe mú yẹn ohun kankan tó yẹ kó máa ṣe see me as a father. Sorry. jẹ́ kí n sọ kankan fún ẹ ṣorí ròlù ọmọ nínú ilé ayé ìyá ọ̀tọ̀ ni o ó ti mọ play no life yẹ o lè play ẹ kí ni problem ẹ. ẹ jọ̀ọ́ Mr. Okola apari ìyá mi ni mò ń bá sọ̀rọ̀ mi ò sí ìgbẹ́dọ́dún ẹ má dá sí tí mo bá bá ìyá mi sọ̀rọ̀ please just keep quiet and mo gbọ́dọ̀ sọ statement kan lẹ́ẹ̀kan pé see me as your father who is your father my own father can never behave like this. Kọ́ máa lọ sílé onílé kọ́ máa lọ sílé married woman káàkiri aṣẹ́wó mọ́mí ẹ wá jẹ́ kí n sọ kíní kan fún yín o mo fẹ́ wọ inú ilé yẹn lọ sí by the time tí wọ́n máa fi padà síta tí mo bá ṣe bá máa yín bí nǹkan tí máa ṣe fún ẹ méjì ẹni expect. kò sí tó fẹ́ ṣe fún kò sí kankan tó fẹ́ ṣe wọlé kò wọlé kò kẹ́rù ẹ̀ kò jáde bẹ́ẹ̀ ni mo sọ ìwọlé kò jẹ́rẹ̀ kò kọjá sílé ní kò lọ kẹ́rù ẹ̀ kò jáde ìwọlé wá jáde. ẹ̀yẹ́ máa wọrí sí man yìí just wait for me okay wait for me mo ń padà bọ́ sí i mo fẹ́ bá yín padà bí ó lè mú bọ̀. ìwọ sí nǹkan tó fẹ́ ṣe ìwọ ni kò lọ kó lọ kẹ́rù kó jáde kúrò nílé fún mi ó jẹ́ ẹ̀dá o bí sí padà ìwọlé. wá ọmọ ẹ kọ́sì wo ló ṣe fẹ́ sí náà ṣé èbó ló lọ kọ́ ni. ó ga ọ ẹni ò kàn ọmọ ẹ rárá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí máa ń ṣe sí mi lẹ́yìn tẹ́ pé mo ṣe fẹ́ pé kò dùn mí bọ́n tó tẹ̀ wá ṣe lójú mi gan ó tẹ̀ wá pèsè mi dàrẹ́ ó ti dà anyway ṣé ọmọ kékeré ò ṣe fojú sí i. This
fọ́mọ ní bákan náà wà náà àgbà àfitàn balẹ̀ ọ̀. ẹ̀wọ̀n ya ìyá abiyamọ gbọ̀jà gbọ̀rọ̀ kúrọ̀. ìyàlá lábàrú ọmọ ìjọ wa dàgé àjìyà láyé ọmọ ọmọ kan. My brother. Hey, oh man. Hey, almost school. I'm Ali. So okay. Well, you're looking good. How do you do? Bóyá ló mọ̀ pa manage. Well, báwo ni Johnny ẹ? Hectic. Traffic here, go back. Eléyìí ti sú mi because ọ̀rọ̀ mọ́mì ti sú mi. Ọ̀rọ̀ mọ́mì sí. Yes. Ilé sun bíi ti báwo kí ló ṣẹlẹ̀? Kúnlé, ṣé o believe pé gbogbo nǹkan ta ti ń sọ pé kó má ṣẹlẹ̀ nínú ilé yìí gbogbo ẹ̀ náà ló ṣì ń padà ṣẹlẹ̀ yìí? The same thing ta sọ fún mọ́mì pé kó má gbókùnrin wá nínú ilé yìí mọ́. Mọ́mì ṣì ń ṣe ṣá. Mo ti ṣe ń gbọ́kùnrin wá. I'm telling you. Ṣé o ti wá rèé tó worst jù sí òun ni pé wọ́n gbé man kan wálé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Hey! Kúnlé, tó bá rí man yìí, iṣẹ́ ló wà lásójú, ìlà ojú ẹ̀gan ju ti Sanyẹ̀rì lọ. Ó wá yọkùn bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́, ó wá ṣe orí pípa. Ṣé wá rí tó worst jù ni pé a máa tẹ̀lé báṣubàṣu bí ẹni pé òun ló kọ́lé yìí. Inú ẹ̀ máa bí mi seriously. Mommy ò dẹ̀ see anything wrong in that. Àǹtí mi, ṣé fi pé ọ̀rọ̀ yìí ti ń fẹ̀ lójú? A ní láti wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. We really need to act fast. Exactly. Nítorí ká bá lè act fast gan-an ni mo ṣe tètè sọ fún ẹ bó ṣe dé láti school yìí o. I need láti ṣe nǹkan kan because every time tí bá ti ń rí máa yẹn ó máa dàbẹ̀ ni pé kí n gúngò lórí mi. Àǹtí kò tí ì dé yẹn, kò tí ì tó level yẹn. But ṣé ẹ fi pé ẹ ká sọ fẹ́ gbọ̀n abẹ́ ti sọ fún tẹ́lẹ̀ ni? And that's another thing. Mi ò tí ì sọ fún wọn tẹ́lẹ̀. Sọ fún wọn náà. Yeah, hello? Yeah, báwo ni ṣó wà okay? No, mi ò wà okay rárá o. Ẹjọ́ mọ́mì mo fẹ́ fi sùn yín o. Ẹ wo, mọ́mì tún ṣe bẹ̀rẹ̀ o. Wọ́n tún ti bẹ̀rẹ̀ o. Omi pé mọ́mì tún ti bẹ̀rẹ̀. Mọ́mì ṣe gbogbo orú yẹn lé. Okay, ọmọ kan tó máa ṣẹlẹ̀. Tó bá di ọjọ́ Thursday máa wálé. Má bá wọn fa anything o, má bá wọn jà o, má bá wọn ṣe anything o. Tó bá di ọjọ́ Thursday, ẹ máa expect mi lé. Yeah. Ó sọ pé this time around, wọ́n láti stop gbogbo pálapàla yẹn. Má worry, ẹ ṣáà máa expect mi. All right, ó ṣe. Rubbish ò gbélé. Díà, kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ mọ́mì? Wàhálà ìwà àtàwọn àbúrò ẹ̀ ṣe wá pọ̀ lórí ọ̀rọ̀ mọ́mì. Ṣé mọ́mì jẹ́ ọmọdé ni? Òótọ́ ni, ṣé mọ́mì jẹ́ ọmọdé ni? Ṣé wo mọ̀ pé mọ́mì màmá fi lónìí ni? Wọ́n dẹ̀ need companion, so jọ torí Ọlọ́run. Will you shut up? Mama tèmi need companion. Wait, my mom is a grandma. Mama mi ti bí mi, èmi náà dẹ̀ tún bí ọmọ. Wo tí màmí bá need companion kọ́ máa bọ̀ ń bíbà kan máa bẹ ṣeré pẹ̀lú ọmọ. Tó bá bẹ ṣeré pẹ̀lú ọmọ tó bá tún sú wọn kí ẹ̀yin wo àtọmọ náà kẹ́ lọ sọ́dọ̀ kẹ́ lọ bá wọn ṣeré. Irú rubbish wo nìyẹn? Wo ayé ń ṣerú ẹ̀ kò dẹ̀ jẹ́ tuntun. Ayé ń ṣerú ẹ̀, okay tí ayé bá ń ṣerú ẹ̀ màmá tèmi ò ní ṣerú ẹ̀. My mom is a grandma. Èmi ni mo jẹ̀bi tí mo bẹ̀rù jọ lọ́gbọ́n jẹ mi wá. Mo ti gbọ́. Bá mi bá mi ṣe gbọ́ Facebook nìkan ló. Nígbà yẹn pé Facebook nìkan ló. O ní ọ̀rọ̀ dá sí. ṣe gbọ́ kásá ti kíyèsí ìwà wa ìwà ẹni la fi mọ rú ẹni ìwà kan wà wá tó ti ní lọ́jọ́jọ́ lè lọ ẹ dákun kò ṣe gbọ́ kájọ mi à máa wòye lọ. Okay, all right. Sweetheart mo ṣé ò ní bọ́lẹ̀ ni. Mi bọ́lẹ̀ o. Báwo lè ṣe ń ṣe báyìí torí Ọlọ́run lọ́bí sí báwo lè ṣe ń hùwà báyìí. Ó dẹ̀ ń sọ̀rọ̀ bẹ́lẹ̀ Ṣadé tí mo ti bá fẹ́ bọ́lẹ̀ kò yẹ kó advise mi pé kí n má bọ̀ sílẹ̀ ni. Nítorí kí ni. Ọ̀dẹ̀ tó ń pé torí kí ni. Ṣé torí nǹkan tó ṣẹlẹ̀ ń jọ yẹn mo ti bẹ́ẹ̀ nà án àwọn ọmọ tó lè bá wí ni
mo ṣàlàyé everything fẹ́ pé àwọn ọmọ yóò fẹ́ kí n lọ́kọ ni mo ti explain gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn fún ẹ náà báwo ló ṣe ń ṣe báyìí try to understand me ìwọ ló mọ bó ṣe máa mú wọn gbogbo ilé tó wá ń sọ mi ìwọlé mi ṣe kí ni èmi ò láìkẹ́ náà. ìwọ ló kàn ń sọ bẹ́ẹ̀ ṣe rọrọ tó wà lẹ bẹ́ẹ̀ ni tí wèrè pààrọ̀ ẹni o tó bá rí mẹkáníìkì yóò bẹ lùgbó ni o wọn máa rí dẹ póríṣiríṣi design wọn máa ń yọ Ọlọ́run lọmọ wọn tó lè yọ lónìí ọlọmọ á jẹ kárí dààmú àkànṣe páyé yóò dùn ní kò sẹ́ni tó fẹ́ kù it's not easy to die. Lábísí tó bá jẹ́ pé àwọn ọmọ yẹn ìwọ ló bí wọn ṣó máa sọ fún mi wọn wá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn o ò ní mọ bó ṣe máa kọ́ ọ̀gbun. tó bá ṣe pé mi mo bí mo máa jáde sọ̀rọ̀ wọn ni o mọ túmọ̀ tí wọ́n ń ṣe yẹn ni à ń fẹ́ gbádùn ayé wọn fẹ́ kí wọ́n gbádùn nìyẹn náà kò kún ṣe pé mo mọ bàbá wọn gbà tí bàbá wọn bẹ láyé tábà sọ pé àjọ ń sorogún pé pé mọ̀dé bàbá wọn bí ìyáálé mi. èmi ṣe tún sọmọ ẹran olójoojúmọ́ máa ṣe tún sọmọ ẹ. Ọ̀gbìn ní ìyàrá inú. Ó ṣe máa jà. ọmọ rẹ máa wọrẹ ẹ jẹ́ kí n sáàbù. God bless you. Ojú ò ní tiẹ̀. Oh, so sorry, ẹ jọ̀ọ́ má bínú. nínú wà pẹ́lápẹ́lá wo ni wọ́n ọmọ yìí wù yìí ṣé kòkó ni ẹni àbí kí ni gbogbo eléyìí sí. Mom say take care easy now. It could happen to anybody. Mistake ni àti wípé àṣìṣe ò ní master mommy. Shut up your mouth yare mistake oṣù mistake ni kó fẹ́ bomi sínú cup kó wá dà síyàn lára òpònú ayírádà. Ó lè jẹ́ pọ́kàn rẹ̀ ò ṣe mistake ó jẹ́ pọ́wọ́ ló ṣe mistake. Ọwọ́ yẹn smooth ni ọwọ́ yẹn bá straight kò lè possible nǹkan. Sábà mi gbà. Gbà wákè. Èwo ni gbogbo kílókíló èwo ló ń ṣe ń bẹ̀ sìn. Ibi káàpù ló fọ́ ọgbà. Òjijì ń tó lókè tó já lọ jáyè. Ǹjẹ́ ìyá ní ìdí pẹ̀lẹ́. A ní kò gbàgbé ẹ̀. Èyí máa gbọ́ kó tó dáa. Kílè tó gbẹ́sẹ̀ á tó 5 hours. Ṣebí ilé ẹ̀. Ẹgbẹ́ wọ̀rí bó bá wù kó má gbẹ títí di àárọ̀ ọ̀la. Ó kàn sọ pé 5 hours ni boxer gan ní ìsìnkú náà tó gbé á tó 3 hours. Kó lè sùn bíbà kó sùn bíbà lálẹ́. A kàn sọ sísun náà ni lórí bá ṣe ń bá rẹ gan kò sígbà tí mi nílò ìwé kì í bíbà. Ó ti tán kí là ń bá ká. Yàrá lọ oṣù. Wọ́n dẹ́kẹ̀ ní kókó ni. Tí a lọ fi ilẹ̀ wọ́n lè dá nǹkan kan sílẹ̀ yìí. Kò ṣe gbọ́ kò ṣe gbọ́ Báyìí ṣe boxer mi ò máa jábọ̀. Kò bá máa sọ̀kò tó ṣe gbọ́ kásá ti kíyè sí ìwà wa ìwà ẹni láfi mọ ọrú ẹni ìwà tó wà wá tó ti ní lọ́dún lóye lọ́wọ́ ẹ dákun kò ṣe gbọ́ kájọ mi àmọ́ kò lè lọ. Ẹ̀gẹ́ anything ẹ̀gbọ́n tó sọ pé ó máa tó 5 hours kí ṣòtò kó tó gbẹ kò lójú tí ó tún gbé plate lọ sókè. Ilé náà ti jò. Ojo. Táyà ilé yìí. Ṣé ọkùnrin mo sọ mo ní mi fẹ́ wọlé tí mo design tí mo tún yọ ẹ̀. Ṣé ọkùnrin mo sọ nìyẹn o. Wọ́n ṣáà máa wò ó tẹ̀ mọ́. Wá irú àdójútì ní ọmọ wọlé ní ọmọ ìfẹ́ yá. Ṣé ẹ lérò pé mi ní mọ̀ pé ẹ̀yin lẹ́jọ́ táyà olólùfẹ́ mi? Kí ni nǹkan tí mo ṣe fún yín gangan? Tí ẹ fẹ́ rí ọkùnrin kankan pẹ̀lú mi? Ẹ sá fún mi. Ó dáa, kí lẹ ṣe fẹ́ kí mọ́tò yẹn kú omi báyìí nísìn? Are you for real? Like we don't care èmi fúnra mi ò care ṣẹ́rí yẹn wọn bá àwọn ìlà ojú wọn kó súnmọ́ mọ́tò yẹn kó fi fa kúrò nǹkan pàdé kọ̀ọ̀kan mi tèmi ni pé mọ́tò yẹn kò gbọ́dọ̀ ṣubí lálẹ́. Yes, mọ́tò yẹn ò dẹ̀ gbọ́dọ̀ dọ̀lá síbí. Tó bá dọ̀lá kọ́, mo ní tó bá dọ̀lá kí ló fẹ́ ṣe? Ẹ̀yin ẹranko dáadáa ẹ̀. Mo rò pé orí yín pẹ́ tẹ́lẹ̀ ni. Ẹ wá bí ẹ jẹ́ sọ fún níka fún yó. Gbogbo tí mò ń ṣe fún yín tẹ́lẹ̀ ọlá ayé ayé lẹ̀ ń jẹ. Ìbọ̀dá tí bọ̀tẹ́ lòkú lọ́rùn. Tí ìbá ti pẹ́ kó ìyá ayé tí mò ń wà, ìbọ̀dá tí bọ̀tẹ́ lòkú lọ́rùn. Gun rí mọ́tì. Òkè yẹ́ mò ń wá. See this man.
ẹ̀gbọ́n kan tó sọ náà ọkẹ́ ta ni. bẹ́ẹ̀ni oògùn irọ́ ni kò sí tó máa ṣe wẹ́lẹ̀ ìjẹsẹ̀ wá ṣe yìí máa wá lóyún máa wá bímọ. láti di south. lóyún mami ọmọ náà ṣe kúrò bí ọmọ náà ṣe kúrò bí ìbẹ́ni ni wọ́n mú yín méjì ni ìwà méjì ọ̀pẹ ọkùnrin méjì omi méjì ni. ọlọ́wọ́ ẹ̀ sún ẹ̀wọ̀n. wàhálà ò dá o ìjọba sún o iṣu ẹni ìtọwọ́ ẹni bẹ́kọ̀ wàhálà ò mà dá o ẹwà àwọn ọmọ tí wọ́n ń kóyà wọn síta. ọ̀rẹ́ mi tí n bá ní ọ̀rọ̀ àwọn ọmọ yóò sùn irọ́ ni mo pa tí ó bá mọ nǹkan tí wọ́n fi ojú Ọlábísí rí in fact tó bá rí ìbùn wọ́n á yìn fún. ṣó le tó yẹn ni. ó le jù bẹ́ẹ̀ lọ. láwọn ọmọ tó sọ pé àwọn máa súnmọ́ mọ́nu mọ́tò ni. irọ́ ni ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn ọmọ yìí máa yà mí lẹ́nu kí ló bá dín bẹ́ẹ̀ kéèyàn fẹ́ ọkọ mi lẹ́yìn tọkọ èèyàn bá ti kú àti pé bíbélì àti Quran kó máa lòdì sí àti pé tóbìnrin bá wà gan-an tí kò bá ní ọkọ oríṣiríṣi ìwọ̀sí ló máa gùn. ìmọ̀ pé wọn náà rí bẹ́ẹ̀ o ó ti sún mi ní ìmọ̀ nǹkan tí wọ́n fẹ́ mi ìmọ̀ nǹkan tó fẹ́ kí n ṣe fáwọn mo ti try fáwọn ọmọ yìí tó bí wọ́n fẹ́ mi mọ orí tí wọ́n ṣe fẹ́ kí n live life mi at what age look at me gbogbo nǹkan tó lè ṣẹlẹ̀ sí mi ìmọ̀ mi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní past gbogbo ẹ̀ ló mọ. mo mọ. mi ìmọ̀ orí tí wọ́n fi fẹ́ rí mi pẹ̀lú ọkùnrin mi mọ̀. ọ̀rẹ́ mi nǹkan tó ṣẹlẹ̀ ni pé o máa ní sùúrù gidi gan ni sùúrù lọ̀rọ̀ yìí gbà o kó má lọ tara àwọn ọmọ yìí ṣe Ọlọ́run sùúrù ni kò ní o wo mo kàn tiẹ̀ ní kí n yà lọ́dọ̀ ẹ̀ náà mo tiẹ̀ rí pé ẹrù ti sùn ó ga ṣùgbọ́n gbogbo. ẹ̀yin àgbàlagbà náà lè máa sọ wípé nǹkan tó bá yẹ ni ló yẹ ni ó kún ọrùn kò yí adìyẹ. ẹ má bínú pé o fẹ́ ṣe bí o ẹ wo àwa là ń lọ sí tàn nǹkan tá à ń gbọ́ nípa yín kì í ṣe nǹkan tó tẹ̀yàn lọ́rùn rárá. kí náà sọ ń pa mi o ṣé ti aṣọ tí mo jí lọ́jà ni àbí owó tí mo lọ jí ń bank. mọ́mì kì í ṣe ọ̀rọ̀ owó tẹ lọ jí bank là ń sọ this time around ẹ wo nípa àwọn manfred tẹ́ ń gbé wá sílé ni iṣẹ́ nǹkan tó wà òkè rárá ẹ lè má gbé manfred wálé etí mi ti kún. fi ewu elépo kó fi dì kí ló dé ṣe bí ìsọkúsọ táwọn àbúrò ẹ sọ fún ẹ nìyẹn. ẹ bọ̀ mọ́mì nígbà tí mi máa ṣe findings tèmi máa tẹ̀ ń fẹ́ ìgàngó tì níyàwó ilé oníyàwó rẹpẹtẹ lẹ tún fẹ́ kíkílẹ̀ wọ́n pálápàlá lẹ́yìn náà. ṣé mo sọ fún ẹ pé mi mọ̀ pé o ti níyàwó ni muslim ni mẹ́ẹ̀dẹ̀ lọ́lọ́run wí bẹ́ẹ̀ ni tó bá wù kó tún lẹ́yìn tó bá tún tó ń fẹ́ mi tó kó tún lọ fẹ́ mi kí ni ti yín bẹ̀ mẹ́ẹ̀dẹ̀ lọ́lọ́run wí o ẹ tẹ̀ gbọ́n náà ìgbà wo ni wọ́n di investigating officer. ṣé báwọn àbúrò ẹ ló ń sọ̀sọ̀kúsọ fún ẹ àjàlá tá nà ṣé báyìí náà ni. bọ́ọ̀sẹ̀ dé àkókò tó ẹ ti obìnrin ni ẹ ilé ọkọ dẹ̀ ló ń lọ obìnrin ni ẹ àtò ẹ ti o àtò ẹ ti. kerosene. Yes, kerosene èmi ni mo mọ̀ọ́mọ̀ bù sínú omi ṣọwọ́ wọn mo fẹ́ kó jẹ poison. bọ́sẹ̀ ìkà ni ẹ kí ló ṣe fún ẹ. Mọ̀mísí ẹ jẹ́ ń dáhùn question lẹ̀ uncle torí mi ò mọ nǹkan tẹ́ kó sí báyìí bóyá suit ni àbí coat ẹ wá jókòó ẹ fẹ́ ìràgbàdà bí ẹni tó fẹ́ ya picture ẹ kọ́ ẹran bíi 20 àbí 50 ẹ kó sábọ̀. ọ̀fọ́n ni. ṣé oníjẹkújẹ ni. ẹ wá mú mi ẹ fi ń step down next time tí bá tún rí inú ilé yìí acid máa ń bù síbẹ̀ yẹn tẹ́ máa fi step down. lò ẹ má jẹun má lọ. ṣeré èèyàn ọmọ yìí ẹni ọmọ yìí tútẹ làwọn lé yìí agbára yóò ní ìka ní ẹgbẹ́ yìí tí ó jẹ ẹgbẹ́ ló fẹ́ ọjọ́ wo ló fi padà lọ lásán. jáde mo ṣe ọmọ bí láyé mi o. ẹ̀yin àbúrò mi ní Olúwa ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbí ìpè Ọlọ́run jẹ́ kí ìpàdé yìí ó ṣojú wa. ṣé rí ìfẹ́ tẹ́ ń wò yẹn ìfẹ́ là kọjá òfin
nígbà tí mo sùn tí mo lálàá mo wá rí ìṣípayá Ọlọ́run wá fi ìyá yín ó fi wọ̀n mí lójú oorun bẹ́ẹ̀ ni ó ní ìyàwó ẹ̀ rí. Isn't that romantic? bẹ́ẹ̀ gangan ló ṣe rí nígbà tí mo wá jí kò tójọ́ bíi 2 sí 3 bí ṣe pàdé ọ̀hún nìyẹn ṣẹ̀rí pé Ọlọ́run tóbi lọ́ba. wọ́n ní ẹni tí ìyàwó tó bá wọn ni òun lọmọ ẹ̀ máa ń wùyàn so mo wá wò pé kí n mọ àwọn tó jẹ́ ọmọ wọn ká lè jọ ṣe kí ni ká lè jọ máa kọ́ wọn lùbọ́ àbí. ìlú àkówà pẹ̀lú You too. Pastor. ẹ dẹ̀ kú iṣẹ́ Olúwa náà. àmín. ẹ lè nífẹ̀ẹ́ mọ́ mi wá gan. Gidi mo nífẹ̀ẹ́ mi ò mọ tí mo lè fi pè nítorí pé mo gba àwẹ̀ àti àdúrà àwẹ̀ ọlọ́jọ́ 7 òun ló jẹ́ kí n rí ìṣípayá yẹn. ẹ jọ èló ni sálárì tẹ́ ń gbà ó máa tó bíi 500,000 naira lóṣù àbí. èmi ò ṣe oníṣẹ́ ìjọba àwọn èèyàn tí a bá gbàdúrà fún tí wọ́n bá lọ tí Ọlọ́run bá wá gbọ́ àdúrà wọn máa padà wá ní tó bá fún wa ó là jẹ́ mọ́nú tiwa. so peanut tẹ́ ń gbà yẹn ó ti lọ fi bọ́ àwọn ọmọ ẹ̀ ná àwọn ọmọ tí ìyàwó ẹ̀ tó kú tó bí fún ẹ ó tí ì bọ́ wọn tọ́ná à ń bọ̀sibọ̀sí pé owó tó ló ń gba owó tí ò tó ẹ ná ó fẹ́ ná lórí mọ́mì wa àti àwa ó fẹ́ ná fẹ́yàn 4 sí 5 kò possible now. ó ti yé mi àgbàdúrà ká tó bẹ̀rẹ̀ ogun èṣù fẹ́ wọlé ẹ jẹ́ àgbàdúrà. ẹ má bínú pásítọ̀ kò ń ṣe pé ogun èṣù fẹ́ wọlé ó ti wọlé ẹ̀yin tẹ̀lé èṣù yẹn pásítọ̀ kílẹ̀ pé ayín náà. ẹ kọ̀ sá. no ẹ kọ̀ sá. Yes. ẹ wúra yín látòkè délẹ̀ náà. màá lẹ má ṣẹ́jú sí mi ẹ̀wẹ̀ tó jókòó sẹ́gbẹ̀ẹ́ ṣé ojú yín fọ́ ni. no ṣé ẹ rò pé ẹ wà compatible àtọ̀ ẹ wo skin wọn bó ṣe ń glow náà ẹ wò kọ́ tó wò náà ẹ wò kọ́ tẹ̀yìn kó sí àfi ẹni tó ń ta ẹbí ẹni tó ń ta tanfiri àbí ìrèké àbí. àfi bí ẹni fẹ́ lọ ṣe parachute ìgbà tó ti ọkọ dé wọn láwọn pásítọ̀ jẹ́gẹ́dẹ́ mo rò bí òun ọ̀dọ̀ tí wọ́n mi mú wa fún wa. pásítọ̀ ẹ máa dojú yìí ẹgbẹ́ sókè ẹ má bínú o ṣé wọ́n gbá yín lẹ́sẹ̀ lójú ni àbọ̀ wọ́n gún yín nígò. wọ́n gún ní oṣù. àfi bí àmú ẹ̀bà ẹ wo for the last time and of course I will not repeat myself again ẹ wo ilé ẹ jẹ́ kí ni jẹ́ the last time tí màá rẹ́sẹ̀ yín lé. bóyá máa lọ. kí ló dé. Jésù pásítọ̀ náà responsible tó. ṣé bí mo tó sọ fún ìsọkúsọ tó sọ fáwọn àbúrò ẹ̀ òun náà ló ń sọ kiri. àlá tí yín ni. pé mọ́mí wọn ní agídí gan wọn ò ní gbà ẹ rí i pé gbogbo bẹ ṣe ń sọ báyìí lọ́njẹ pọ́rọ́ ẹ wò ó kí ni nǹkan tá a fẹ́ ṣe sí báyìí. Ọlọ́run with the way tí mọ́mí ṣe ń sàn díẹ̀ wọn ò tiẹ̀ sàn bíi pé wọ́n fẹ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu rárá. ẹ wo àwa là nígbà o ẹ jẹ́ n bí iná ṣe bí ẹ ti ní gbogbo info woman ẹ. ṣé information pa ìyàwó man yẹn. náà. gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi. gbà ẹ fi tó kílẹ̀ fún ọ. bọ́sẹ̀ èmi bí lè obìnrin ni ẹ ó dẹ̀ yẹ kó lè reason pẹ̀lú wọn mi sí àìmọye àwọn màmá tó dàgbà jù wọn lọ kan tó ti remarry jẹ́ kí mọ́mì ṣe bó ṣe wù wọ́n ìgbà mélòó ló kù tí wọ́n gan fẹ́ lò lọ́dọ̀ wọn àbúrò ènìyàn máa tó ṣe tán school sí wọ́n lè sọ sẹ́ni ìgbẹ́ tó bá wọ bóyá kàfàǹjà àbí kán sọ́nù sí Màdúgùrì ṣé ìyàwó ẹ̀gbọ́n yín ló fẹ́ máa tọ́jú wọn ni àbẹ́ máa ní kẹ́gbọ́n yín má ṣiṣẹ́ mọ́ kó jókòó kó máa ṣọkọ lórí wọn. Ahmed kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn yìí wọ́n gbé àbúrò mi lọ sí kàfàǹṣà èmi wá sọ́dọ̀ ẹ̀ ẹ̀gbọ́n mi ṣe kinní kan kò mátà ìyẹn ò mean now o understand nǹkan tí mò ń sọ ni kí ló mọ sí mi máa sọ pé àwọn fẹ́ rí màá rí kò possible now àwọn ní kò sọ nǹkan tó bá fẹ́ má dé bá wọn wá solution sí problem wọn kò jù bẹ́ẹ̀ lọ. ó dà pé kò yẹ because tó bá jẹ́ pé ó yé ẹ ni wọ́n understand nǹkan tí mo ń tọ́ láti sọ ó wò gẹ́ẹ̀tì nǹkan tí mọ́mì need companion mọ́mì need èèyàn tó máa jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn tọ́jú máa wọlé máa wò tọ́jú máa sọ̀rọ̀ every time wọ́n á sọ pé ó máa find solution. kí ni nǹkan tó ń sọ lẹ́nu tí ó dùn yìí ṣó ṣe é gbọ́ sétí ni àwítán
mọ̀mísí mi náà sọ pé àwọn máa fi inú àwọn ṣoyún o táwọn bá wá lóyún tán àwọn àfẹ́yìn àwọn gbọ́n ọmọ pọ̀ ká máa jọ kọ́ ọmọ lùbọ̀ nínú ilé kó pọ́síbù kó ṣeé ṣe. torí kí ọjọ́ òkúlẹ̀ kó bá lè rọrùn ní ṣe pé bóyá torí nǹkan mi àwọn àrí ẹ lóta. ó dáa mo ti gbọ́ èmi náà máa wọlé dé ọlọ́run aṣọ yìí délé. Mami, kí ni? Mami, ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. Ahmed! Ahmed! Mọ́mí, kí ló ṣe yìí? Mọ́mí ẹ pẹ̀lẹ́. Ahmed! Mami wo ló lọ́ba ìyá ti darúgbó mi ò láìkí àwọn. Ǹjẹ́ má bínú kí ni kí n ṣe báyìí? ọmọ arúgbó ni ṣàánú mi. Ahmed! Mọ́mí. Mami àwọn mi ò láìkí gbogbo ẹlẹ́jà rẹ̀. Ahmed mi ò láìkí ẹ̀. Ṣé mami ló fẹ́ ni? Mọ́mí. ọmọ arúgbó ni. Láíláí kò possible, kò ṣeé ṣe, kò ṣeé gbọ́. Kémi lóyún, kíyá mi náà wá lóyún. Irú etí wo ló ń bá yàn gbọ́ yẹn? Irú oyún wo ló máa pè yẹn náà? Oyún ẹ̀sìn ló ń pè yẹn, kò ṣeé ṣe. Ọ̀rọ̀ oyún báwo? Àbí kí làwọn wí kí ló ń sọ? Kò lè yé ni, kò lè yé Ahmed. Sórí o, jẹ́ kí n wá sọ kinní kan fún ẹ. Gbogbo nǹkan lè yí padà, ṣùgbọ́n báyìí lèmi ṣe máa ṣe tèmi kò lè yí padà láíláí. Ọ̀tẹ̀ ni mo gé fún ẹ̀yin. Ṣé nǹkan mi wà nínú ọ̀rọ̀ yìí ni? I'm really impressed, Mommy. No. What should we really were industrious go? This is nice. Male. Ti bí mo bá wá, mo ló gbé bí wá. Ti bí. Owó school mi, ọlá ni mo padà ẹ ti gbàgbé ni. Báwo ló ṣe máa ń sọ̀rọ̀ báyìí? Ṣé bí mo ṣe sọ fún ẹ pé nǹkan tí èmi àti bàbá ìfowó ṣe ni? Mi lè ní owó kankan dání sí àti pé joint account ní ẹ̀tẹ̀ ìgbóhùn náà. Tí o bá sign kémi náà sign kò sí bí mo ṣe fẹ́ gbowó jáde fún ẹ. Mọ́mí ìkan tẹ́ ẹ̀ ń sọ sí ni pé kẹ́ tó lè fún mi anything ó dìgbà tí ọkàn yín bá approve ẹ̀. Of course ó mọ̀ pé ọkọ lólówó rí àyà joint account lè àdẹ̀ náà mi lè dá gbowó ó ti ṣàlàyé fún ẹ. But Mọ́mí mo understand pé ẹ ti invest it but we're talking about my education here, Mommy. Ṣe báyìí tẹ́lẹ̀ náà. Agbára ti fẹ́ máa yí lẹ́tí tó ìpẹ̀lẹ̀ education mi. This is not fair. Ó náà ló sọ ń sìn. Ó ní mi ò ṣe báyìí tẹ́lẹ̀. Ó mọ̀ pé èsì mo ti fọkọ. Ó ti wá lé ọkọ náà. Ẹ ti fọkọ. Ti wá lé ọkọ. So kí lẹ wá insinuate báyìí kò sówó fún mi àbí?
ọkọ mi fi mọ́mì yín sílẹ̀ kó yé mi understand nǹkan tẹ́ ẹ sọ. ẹ wo àǹtí tí ẹ bá mọ̀ ilé wa lọkọ yín máa ń wà gbogbo gbà o bẹ́ẹ̀ ni mo sọ anytime tó bá sọ pé òun lọ síbi iṣẹ́ ilé wa ló wá ń jókòó sí ilé wa ló ti ń wá jẹ lọ́ǹchì o bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ jẹ́ kí n wá sọ kíní kan fún yín nítorí èlèmi àti àbúrò mi la ṣe kó ẹsẹ̀ lẹ́sẹ̀ la ṣe wá síbí báyìí o ẹ bá àwọn ọ̀nà kan yín kó tú nǹkan náà lẹ́yìn ọrùn ìyá wa èyí tó ṣe ti tó báwo ni ìyá kan máa ṣe bí ọmọ tó dàgbà tó wà yìí kájọ máa ṣe competition ní ọkọ àdè ti sọ fọ́kọ yín times down number kó má wá sílé wa mọ́ ó máa rẹ̀ ràn sílé wa á fún wa 10,000 every week á ṣe shopping fún wa tá a bá sọ pé àfẹ́ á tún lọ ra nǹkan mọ́ in fact ìgbà tó yá la tún sọ fún wọn pé tó bá mọ̀ pé dandan o àwọn fẹ́ fẹ́ yà wá kábàá lè fi lé wọn a sọ fún wọn pa fẹ́ 50,000 naira wọn tún mind wọ́n tún fún wa ẹ jọ o mo wá bẹ̀yìn ni ẹ bá bẹ ọkọ yín. wọ́n á tún wá wọn ò ní mọ ìgbà tó yẹ kó lọ tí mo bá tún rí wọn lé wa I swear I go wound am. ẹ jọ bá bẹ ọkọ yín kó má wá sílé wa mọ́. àbúrò yín ni ẹni ìyá kan náà ló bẹ́ẹ̀ méjì ẹ sọ fún mi pé ọkọ mi ilé inú máa wà 24/7. yes. ṣé tí mo bá pe ọkọ mi ẹ lè sọ̀rọ̀ yìí lójú ẹ̀ṣà. ṣé kò kí fún wa 50,000. who him be now. tí ìgbà ọ̀rọ̀ ìbá ṣí ilé ọkọ mi lórí kò ní fọ́ni o. ìyẹn Ọlábísí tèmi náà bàbá díẹ̀ kọ́lá. hello Ọlábísí ọkọ mi bàbá díẹ̀ kọ́lá. ibo ló wà. jọ máa bọ̀ nílé báyìí. máa bọ̀ ní báyìí wàhálà iná ń jó lórí omi máa bọ̀ ní báyìí o máa bọ̀ ní báyìí bó ṣe ń sọ̀rọ̀ yìí. wàhálà ti wà gidi má bọ̀ o. wọn ò lè sọ pé wọn ò mọ̀ wá abẹ́ mọ̀ wá ni. of course. tí bá tún rí ilé wa tí mo bá tún rí ilé wa I swear I go kill you. ó máa fà tẹ́tẹ́ dì. no go. ẹ má bínú ẹ má wọ́n dùn ọ́ ẹ má wọ́n dùn ọ́ ẹ dárí dùn ọ́. àṣírí yín ti tú àṣírí yín ti tú ẹ ní Àbújá ọ̀la lọ́kọjá ṣé tán. ọ̀rọ̀ tá ní kí bàbá wa gbọ́ bàbá ló máa parí ẹ̀ à ń lọ Àbújá lẹ́yìn à ń lọ lọ́kọjá lọ́túnla ṣé tán. kẹ́tì ẹ̀wọ̀ kẹ́ bá ní ìtìjú rárá kó ti wọ́n mọ̀ ṣé ìyá arúgbó yẹn lẹ́tẹ̀lé ìyá tó bí àwọn bọ̀dá àtàǹtí tó bọ́ta ń sìn yẹn ọdún mélòó mo gbà lọ́wọ́ obìnrin tó bọ́ta ń sìn yẹn. ibi ọkùnrin yẹn ni mo mọ̀ ọkùnrin yẹn ni fọkànáísà tí mo mọ̀ ó máa bá mi ṣe táyà ni sórí kéèsì kan tí mo lè sọ pé báyà mo rọ́mọbìnrin yẹn rí ni pé bóyá ó fi mọ́tò tẹ̀ ní máṣíìnì ẹ̀ so mo dẹ̀ promise mi kọ́ mo máa máṣíìnì jẹ mo ní máa fún lówó kíní ẹ̀ kó ń bà sí wàhálà láàrin ìlú náà ni mo fi ṣe mo tó. Ọlábísí mo lè para mi sí ẹ lọ́rùn. ṣé wàá fi ìyà jẹ mí nínú ilé yìí ní ìṣẹ́ tó mo ti tírí tán. no mi mo ti tírí tán. ṣé o believe me. ọlọ́pàá mi ti tán. ogun kọ́. ogun dà. mi ò rò pé mo rí ojú yìí rí o but it looks familiar. ẹ̀yin náà ìtẹ̀ introduce ara yín náà. ọlọ́run jẹ́ kójú mi look familiar sí. ibo lẹ́yìn mi fẹ́ look familiar sí. ibo ni ìpàdé wèrè àtọlọ́jà àtẹ́bámọ̀ mi kú ni. well for your information èmi ni ìyàwó Ọlábísí ìyá Adéẹ̀kọ́lá ìyá Yétúndé ìyá Lọ́ládé ìyá Fọlákẹ́mi mẹ́rin ṣáńgílítì ni mo ti bí fún. èmi nìkan dẹ̀kọ́ ni mo wà lọ́wọ́ ẹ̀ o àwọn mẹ́ta ni ìkan wà lóṣogbo ìkan wà lákùrẹ́ èmi ni mo wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ gẹ́gẹ́ bí ojú ẹ̀ ẹ wá ẹ ní tìjú rárá ni ẹ ní tìjú rárá bó ti wù kó mọ ẹ gbójú sókè tí wọ́n bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kọ́ wojú mi bó ti wù kó mọ ẹ ní ìtìjú a bad influence ní nílé ayé ọkọ wa èmi náà ti ń wò ó àti pàtẹ́ ti bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọkọ wa ni mo ti bẹ̀rẹ̀ sí ní tírín mo ti tírín tán lórí pé ń tẹ̀lé ọkọ wa kí ló dé kí lára ń gbà yín. ẹyẹlé ló ń gbà yín tán
tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ fi ojú sunkún àwọn ọmọ yín méjèèjì tó wà lórí ìdúró yìí eléyìí tó dàbí mùsù yìí àti eléyìí tó dàbí tọ́ yìí tí wọ́n kọ́ ẹ fẹ́ fojú sunkún àwọn méjèèjì tẹ́yìn kan fúnra yín bá mọ̀ pé ẹ fẹ́ parẹ́ tó bá mọ̀ pé ò fẹ́ parẹ́ lójijì tó mọ̀ pé ò fẹ́ kọ́ wá ẹ tì màá máa fún ẹ o àwọn náà pé ọmọ mi máa lọ sílé padà wá fún ẹ ìbílẹ̀ lèmi o wo Ọmọláróyè Ọmọláróyè ok èṣù ló ń jẹ́ bẹ́ẹ̀ ìyá mi òun níyàwó èṣù ní ìlú wa lábúlé wa ìyá mi lọ lórí àwọn àjẹ́ ẹ wo èmi ò gbé mi yẹ̀wò èmi ò ráyè èmi ò gbàgbọ́ èmi ò gbàgbé dẹ̀ ṣe ni mo ti rìn tí bá bò ẹ́ mi tiẹ̀ ní wẹ́sì ẹ̀nájì mi lórí ẹ̀ bí ìwọ̀n ẹ̀kọ́ ti ń dákú mi ní wẹ́sì ẹ̀nájì mi lórí ẹ̀ by the time tí wọ́n máa fi lọ ìpadàbọ̀ àbíjà mi ò ní dá ọ̀nà rẹ̀ ẹni àwí fún lọ́rọ̀ yóò ọba jẹ́ ó gbọ́ ẹni àwí fún lọ́rọ̀ yóò. ṣé tọ́ yín bá àbí kò tọ́ yín mọ́ mi? No, ẹ sọ̀rọ̀ náà. Taba fagun, buda fagun mọ́ mi. I still try to unravel why does she like mine so much. Mi ò lè unravel ẹ̀. Mama tó kọlà sójú bíi pussycat yẹn. Ó tún ṣekùn bẹ̀m̀bẹ̀ tẹ́bí ẹni tó mọ mi ẹran yó. Tẹ ò bóyá rí, ó dàbí tọ́kì Gambia, mọ́tí ti bá rí nílé yìí, ti bá rí máa nílé yìí. Ọ̀làdẹ̀ báyìí sọ̀rọ̀ tó, àbáyìí sọ̀rọ̀ tó. I don't know. Kìkì tún rí nílé yìí. Wọ́n mú ṣe ti rí sí i. Ẹni àwí fún lọ́rọ̀ yóò ọba jẹ́ ó gbọ́. ẹni mi ò jọ ẹyin èèyàn mi ò jèèyàn ṣé a lè fi wé aláàrú lásán ni. ìyá yín lẹ wá sọ di igbá ìṣanwọ́ tẹ fi ń tàfàlà káàkiri ẹ̀yin ọmọ yẹ ẹṣọ́ ara yín gidi gan o kẹ má lọ forí gba ìpè lẹ́nu ìyá yín. ọ̀nà owó náà fi ní forí gbèpè sí i sọ fún mi ọ̀nà owó náà fi ní forí gbèpè ọmọ yìí. di kíkí ẹ mú. ẹ̀yin ọmọ adójútì nìyí ẹ̀yin ọmọ pọ̀ ọ̀sán bọ́ yìí kí ló dé tẹ́ ń mú ìyá yín tẹ́ fi ń tàfàlà káàkiri ẹ̀yin tó yẹ kẹ́ máa gbé ìyá yín gẹ̀gẹ̀ káwọn èèyàn máa fi yín ṣe àwòkọ́ṣe ẹ wá mú ìyá yín ẹ fi ń tàfàlà káàkiri iṣẹ́ lẹ fi ń ṣayọ̀ yìí ó tẹ́ ẹ̀ mọ́. fi báyọ̀ lẹ̀ òun ni ọ̀dálẹ̀ dálẹ̀ ẹ̀tù làwọn àbúrò ẹ̀ òun ni iná tí ó bá ti ṣáná sí ẹ̀tù àwọn àbúrò ẹ̀ ọmọ màjọ bùlàbùlà ni kí ni mo ṣe fún yín kí ni mo ṣe fi yẹn fi mí lẹ́jẹ̀ ìṣayé mi wọ́n bímọ ni mo bímọ ni ládùúrú wàhálà tí mo ṣe lórí yín pé ká lè jẹ́ èèyàn ẹ wá ṣerú eléyìí fún mi. alákòóbá ò ní kó bá ẹ o má jẹ́ káyé sọ mí lórúkọ tí mi ò jẹ́ o. ó dẹ̀ ń pariwo ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí ó ṣẹ̀ mí ara ẹ ló ṣe ó tọrọ mo sọ fún ẹ fẹ̀kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọmọdé bá ń gégi nígbó àwa àgbà ló máa mọ ibi tó máa wó sí àrùn ẹ lọ kàwé ó sọ rẹ dìyàwó sàrà ó lọ gbóyún wálé ó tẹ̀ lọ́kùnrin lọ ọkọ ẹ wá kú tán sì ń wá kẹrù ó kọ́ mọ ó ń bọ̀ ń lé ń bìbà yìí ó pé ku ó dájẹ́ ó pẹja ó dájẹ́ ó wá pààrọ̀ gidigbọ́ lórí ọ̀ràn ó ń gbé tọ̀ mí bọ̀ ṣé mo sọ fún ẹ pé wù mí jẹ ni. ṣé orí àrọ̀ gidigba tó pa yẹn ìṣe ni kò yan kò gbẹ tẹ́kítẹ́kí àti wọ àti yá ẹ̀ ní kẹjọ máa pín jẹ. bàbá Fọláṣadé. kí n tèmi inú ọ̀rọ̀ yìí ẹ ṣáà mọ̀ pé kò sígbà àkọ́kọ́ tí mo gbàgbé lẹ́yìn ẹ̀ Fọláṣadé ṣé o ti rí gbèsè ayé ẹ̀ báyìí ṣé o ti rí ilé ayé ẹ̀ amúnibú ni ẹran bí yẹn ni ẹ́ ojójú tì mí ẹsẹ̀ mi wọ́lẹ̀ gbogbo ìgbà ló máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi àrùn ẹ̀ nílé ìwé alàkàkà àtiraka anáwó anára pé kò lè jẹ́yàn kó o kàwé kí wọn náà dẹni àmúyangàn láwùjọ àwítọ́ wa lọ gbóyún ṣé sátífíkẹ́ẹ̀tì tó gbé wá sílé fún wa lélẹ̀ ó wá sílé ó kẹ́rù wá ó kọ́ ọmọ wá ó ló fẹ́ máa gbé bí kò síbi tó lè gbé o tí mo bá yọ máa lè ìyẹn níbo tún lè wọnú ilé ìwá láyéláyé ó máa jáde ni pẹ̀lú àwọn ọmọ ẹ̀ iṣẹ́ bí tó lè dúró sí ó tí ibi tó fẹ́ fẹ́ kà kó jáde báyìí tẹ́tẹ́tẹ́fẹ́ wà táwọn ọmọ ẹ̀ kó máa lọ mí ilé gbẹ̀ sínú ilé torí inú ẹ̀ ń bí mi inú ẹ̀ ń bí mi ó dúró mú mi. ẹjọ́ wo gan ló ń bó ní ẹ̀yà àlẹ́ àmọ̀dẹ́ ẹ̀rọ. Look at me and look at me very well. You are a nuisance, a non-entity, and a disappointment to this household. Bye. Àtẹ̀wé o, àtàwọn ọmọ ẹ o. Get out of my house. Get out of my house! Get out of my house, I say!
jẹjẹ lẹ́sọ̀ ìyàwó ẹlẹ́sọ̀ òsì wọ́n rí ẹ bọ́ta. ó ní ọlọ́run má bẹ̀ mí lẹ́bẹ̀ òṣì ọlọ́run ò ní bẹ̀ lẹ́bẹ̀ ìyà má wàá pa àwọn tó kù lọ́wọ́ mi báwo ti pakọ tó ti pọ́ lórí ọmọ jẹ tán o tún wá ń bèrè pé o tún ń bọ̀ ṣé àwọn ẹbí ò lè gbà sílé wọn ò lè gbà wọ sílé àjẹ́ òṣèlẹ́sẹ̀ òsì méjì má wàá bímọ jọ̀ tó lọ́wọ́ má pa mí láwọn tó kù o kò tètè yé mi nì ká ló tètè yé mi nì jẹ́ kọ́ ọmọ mi fẹ́ òṣì bàbá òkúkú wá sí ìyàwó sára dẹ̀ ní ẹ́ ìyàwó sára ọmọ òṣì ọmọ ọ̀ràn kíran òrìṣẹ́ o fẹ́ pa àwọn tó kù o ò lè rí wọn pa o ò lè rí wọn pọ̀ kò sáyè ń bí báyìí. orí ẹjọ́ torí ọ̀nà ẹ ṣàánú mi èmi nìkan ni ọmọ mẹ́ta àdágbé àdáfà ẹgbà mi èrò táwọn ọmọ yẹn ẹjọ́ torí olówó má dá mi dábùkátà yẹn ẹjọ́. ta ni mọ́mì ẹ̀ mọ́mì wo ni táwọn ọmọ tó bá yẹ àwọn ọmọ máa mọ́lé bàbá wọn àwọn ọmọ máa ó yá ẹ ṣe ẹ̀díẹ̀díẹ̀ ẹ tẹ́ ṣe tó. ẹjọ́ ó yá olórí korí gbígbé olóhùn bọ̀ bí a jẹ́ ẹ máa lọ. ọmọ ẹ máa ṣe pàyálẹ́kùn ẹ máa ṣe gbọ́mi lójú òbí o ìyá ẹni lọ́rùn ẹni ṣé kọ́mọ lè jẹ́ ká sọ ni kó tó di padà gbà àtọ́jú bọ́. ìyá Báyọ̀ láti aago 10 àárọ̀ tó ti lọ ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ láago 3 aago yóò lè ṣiṣẹ́ mọ́ lára ọmọ yóò wá ọmọ ìbò ṣe ń gbóná. mo ń sè lọ́wọ́ ni kò ń ṣẹjọ́ mi mo ní kí n dúró kí n gbà á ni. kò lè ṣiṣẹ́ lára ẹ̀ o. ṣé wọn náà rárẹ̀ bó ṣe ń gbóná. sábà wá fún lágbo kí ni mo wá fẹ́ fún un. àfi káyà gbọ́mọ ẹ lọ sí hospital ni o. bẹ́ẹ̀ ni. hospital tèmi bá mi bó mo ti bẹ̀rẹ̀ wọ hospital mi lọ́wọ́. mo ti fọwọ́ pé jẹ́ ká fún bẹ́ẹ̀ ó máa gbẹ́ bá mi gbórí ẹ̀ sókè bá mi gbórí ẹ̀ sókè inú hospital ẹ̀ bá mi fún. aṣọ yìí máa dáa pọ̀ ló ń dán yoyoyo yìí aṣọ yìí máa wùn mí o ó mójú lọ ọ̀rẹ́ mi ò dáa ọ̀rẹ́ mi ò jẹ́rìí mi ọlọ́run má jẹ́ bá wọn mú ṣá. jẹ́rìí ẹ. ìgbà wo ni kí n wá gbowó títí ẹ àpò 3 àbọ̀ péré ni. owó aṣọ ọ̀pá mélòó. ọ̀pá 4. kì í ṣe gan kan àpò 3 àbọ̀ ló pe bẹ́ẹ̀ yẹn sórí tí n bá rápò 3 àbọ̀ yẹn báyìí àtẹ̀mí àtàwọn ọmọ mi èpìyà ńlá báyìí la máa sè tá a máa jẹun tá a máa yó ọ̀rẹ́ mi agbára mi ò ká o. wọ́n lò kúkú rí mi tán èmi rèé àti bùkátà kò sẹ́ni kankan àfọlọ́run. kò sẹ́bí kankan tí mo lè lọ bá ìgbọ́n pa à ń ta kókó à ń dirun tàyí náà mo fi ń gbéra tí mo fi ń tọ́ àwọn ọmọ yẹn tí n bá dẹ̀ tọ́ wọn ọlọ́run á bí mi o agbára mi ò gbẹ́mí mi ò pé dáradára mi ó lóun má ṣe wá lóníṣe kan. tó bá wá di ìgbà míì agbára mi bá kà wọ́n lè ní kò mú wọn gbà á mọ́ lọ́wọ́ yìí o mi ní lè ra o tó àṣírí ààbò àmì ọ̀rẹ́ mi. Báyọ̀ àti wà àti bọ́tẹ̀ tí bá ti ṣe tán sí ti bá ti lọ ẹ bá mú ẹ tẹ́lẹ̀ fọlọ tó bá ti lọ sọkùnrin fọlọra ẹ̀pà ṣúgà lọ́dọ̀ mọlá ta ti gbọ́ ẹ má ṣeré lọ o Báyọ̀ tọ́jú àbúrò ẹ jẹ́ kí n bá yín lé o ẹ ti gbọ́ mò ń kiri lọ ẹ sọ pé màá tà ẹ ṣe èèyàn kọ mi ó dàbọ̀ o ọ̀rẹ́ mi ṣòògùn yín ọ̀rẹ́ mi. ṣé bí gàrí àtẹ̀pà yìí náà ló ṣì wà ọ̀rẹ́ mi ó ṣe wá sọ̀rọ̀ ìdìdàkudà báyìí nítorí ó ti bímọ 3 ó wá sọ̀rọ̀ ìdarúgbó ọ̀sán gan ọ̀rẹ́ mi ọjà ló ń gbé pamọ́ yìí èmi láyé mi èmi Àyìnkẹ́ Àdè èmi ọmọ tí ìyàbí tó fọjá àrùn ọ̀pọ̀n jẹ́ mú ẹ bọ́ síta jẹ́ mú ẹ máa àwọn èèyàn gidi Lukman Alápàtà wà ń bẹ̀ Akeem Onífàyàwọ́ wà ń bẹ̀ tí n bá mú ẹ débi máa fowó tún tiẹ̀ ṣe àwọn ọmọ ẹgbẹ́ ọkọ tó máa fi mọ̀ ẹ́ níyà nìyẹn tí n bá mú ẹ tó ṣoríire wọ́n á ṣàdúrà fún ẹ kó jẹ́ kí n mú ẹ lọ ni kó ta mọ́ra báyìí kó jẹ́ a lọ ni mi mọ̀ kó tó ń dúró mú bí gàrí àtẹ̀pà. ó ṣe gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá gbogbo ẹ̀ lọ́pọ̀lọ́ wà mẹ́ o ìmọ̀ràn tó dáa ni àmọ́ kò ṣeé tẹ̀lé o èmi ò lè tẹ̀lé ẹ lọ síbi tó ní kí n wá lọ yẹ o ṣé bí mo ṣe ń fi gàrí àtẹ̀pà bọ́ àwọn ọmọ yẹn pẹ̀lú owó kókó tí mò ń ta ó tẹ́ mi lọ́rùn mi ìfẹ́ wàhálà fẹ́mi mi rárá gbogbo ìyà tí mò ń jẹ torí àwọn ọmọ mi ni mo dẹ̀ máa jọrọ̀ ẹ̀ lágbára Ọlọ́run mi ò lè ṣe kọ́ tó ní kí wá ṣe yẹn o wá gbèrú yìí. kémi gbèrú ẹ̀ tó bá ti mọ̀ pé ò ní tẹ̀lé nǹkan tí mo sọ fún ẹ má jẹ́ ń rí ẹlẹ́nu ọ̀nà mi kó wá tọrọ owó mọ́ ìwọ oníranù. ṣó lè tó bẹ́ẹ̀ kí wàá gbà mí lọ́wọ́ ọmọbìnrin. ṣé tipátipá wà ń bẹ̀ ni ipa òrajà ipa òṣà àtà mo ní kókó ni mo fẹ́ kiri fáwọn ọmọ mi kí ló dé. mi ò bínú ṣùgbọ́n kiri kan mo fẹ́ sọ fún yín ẹ fi mí lọ́rùn lẹ́jẹ̀ ńlá làáfíà bọ́sẹ̀ ìwọ gbalẹ̀ ọkọ ẹ lọ
Báyọ̀ mú àbúrò ẹ̀ sọ́dọ̀ ẹjọ́ ẹ fi mí lẹ̀ jẹ́ kí n lálàáfíà wọ́n ń bímọ ni mo bímọ ni kí ló dé ẹjẹ́ lálàáfíà o ẹjẹ́ nísìnyí. Mama Báyọ̀ ṣe ti ráyè yín báyìí ẹ ti ṣe tẹ́. Wọ́n ní tọmọdé bá kọyán àná àgbà fìtàn balẹ̀ ni ẹ ti kọyán àná fún ìyá yín báyìí pẹ̀lú àṣejù àti àìgbọràn. ẹ bá wa bẹ̀ wọ́n. ṣe bọ́ọ̀ náà ni mò ń bẹ̀ tí ò gbọ́ yẹn. àìtú ẹ máa tún bẹ̀ wọ́n sí náà ni. àbí. ọmọ sùkọ́ mi ẹ kó yòówù sá. ó ṣe àbúrò. ṣe rí ọkọ mi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń bá wọn sọ̀rọ̀ mọ́ mi ìgbẹ́ kan stop láti máa disturb mọ́ mi kàn jẹ́ kán ní free movement àìmọye àbùkù náà ti fi kàn mí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹjọ́ òkèèrè ń ṣe ẹjọ́ ara ẹni kéèyàn mọ̀ mọ̀ dá obìnrin lèmi náà ọ̀rọ̀ ló wá délẹ̀ ń sìn. Adébáyọ̀ ọ̀rọ̀ ló wà nílẹ̀ yìí ìwọ gan-an tó yẹ kó máa tán àwọn àbúrò ẹ̀ lọ́nà tó dáa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìgbà tí ìwọ gan-an ò lọ church báwo ló ṣe fẹ́ mọ ọ̀rọ̀ tí wàá fi tó àwọn àbúrò ẹ̀. sá ẹ jọ̀ọ́ báwo ni ọ̀rọ̀ church tàbọ̀rọ̀ bible ṣe ní í ṣe pẹ̀lú nǹkan tá à ń sọ yìí no now báwo ni ọ̀rọ̀ opó kí ló kan ọ̀rọ̀ opó pẹ̀lú ọ̀rọ̀ bible ṣé irú ọ̀rọ̀ báyìí ṣe gbọ́ ni ọ̀rọ̀ rírùn ni ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ létí ni ṣó ṣe gbọ́ létí ni. bóyá ó ṣe gbọ́ o bí ò ṣe gbọ́ o máa ka bible hàn ẹ́ ní sùúrù. Okay. 1 Corinthians chapter 7 verse 2. Okay. Adébáyọ̀. But because sexual sin is a danger, each man should have his own wife, and each woman should have her own husband. Overton. Each man should have his own wife. Ẹ jọ̀ọ́ sà ibo ló wà ibo ni wọ́n ti sọ pé kí opó kó rí màrí. Adébáyọ̀ tó bá ní sùúrù màá kà fún ẹ. Verse 8. Now for those who are not married and for the widows I say this. Widow yẹn ni mo fẹ́ kó gbọ́ o. It is good for them to stay unmarried as I am. But if they cannot control themselves, they should marry. It is better to marry than to burn with sexual desire. Inú Bible yẹn lè ti ka nǹkan tẹ́ sọ sí. Gbà kó kà. Adébáyọ̀. Ṣó ti rí? Kí ló sọ? Túmọ̀ ẹ̀ fún mi kí n gbọ́. Ó sọ wípé kí àwọn opó tí wọ́n bá lè mú ara dúró pé kí wọ́n ní ọkọ kí wọ́n má bàa ṣe àgbèrè. Ṣó wẹ̀ kí mọ́mí ẹ̀ máa ṣàgbèrè? Ara wọn. Kí lágbájá gbé wọn lénìí? Kí tàmẹ̀dùn gbé wọn lọ́la? Ẹ ti ṣe mọ́mí o. Kẹ lọ bá mọ́mí. Òun gbójú sá. Ẹ ti ṣe mọ́mí gidi. Kẹ lọ bá mọ́mí, kẹ lọ bẹ̀ wọ́n. Àtúnṣe tẹ́ bá lè ṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni mo fẹ́ kẹ́ ṣe. Má dẹ̀ fẹ́ gbé sí ẹ̀. Ẹni a wí fún ọba jẹ́ gbọ́. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ gbà. Àwí ìgbọ́ àfọ̀gbà tí ń mú ní kíkà àbámọ̀ bọ́ ẹni. Ṣebí nínú ìlú wa tí mò ń sọ fún ẹ lọ́jọ́ yẹn tó ń tutọ́ sókè tó ń fojú gbà. Ó wá jájú ẹ̀ tán lọ́wọ́ ń sìn ó ń bọ̀ lọ́dọ̀ mi. Ní nǹkan tó jẹ́ pé introduction wa kù just 2 months. Ṣé mọ́ mi máa welcome ọmọ báyìí sí? Sọ fún mi. Wọ́n lè wúrẹ́ àfáà kọ́yàn lẹ́sẹ̀. Àfáà ní gbogbo ẹ̀ òdùn òun bí kò ń ṣe orúkọ ohun tó mú wọn lọ. Torí táwọn ará àdúgbò bá máa sọ ń sìn wọ́n lè wúrẹ́ àfáà ló kọ́yàn lẹ́sẹ̀. Sweetheart, mo understand gbogbo nǹkan tó ń sọ àmọ́ ó ti ṣẹlẹ̀ náà kí ni nǹkan tá a lè ṣe sí i èmi náà dẹ̀ ti realize gbogbo mistakes mi Òdèjò bá mi wá àwọn ọ̀rẹ́ bíi méjì sí kí ẹjọ́ lọ bá mi bẹ̀ mọ́ mi. Bẹ́ta ni kí mi lọ bá ẹbẹ̀ mọ́ mi èmi ò lọ nílé àná ṣé wọ́n fúnra ẹ̀ ò mọ̀ pé ò fún mi lọ́rọ̀ sọ ni kí n wá débẹ̀
kọ́ máa nàka àbùkù sí mi pé orí ọkọ ìyàwó tí lè bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀. Mi ò ṣerú ẹ̀. Ó dà kí wàá lọ rò pa lè ṣe sínsìn because aṣáà máa ṣe nǹkan kan. Anyway, the only thing tẹ́mi rò pa lè ṣe my own advice máa bẹ lọ sọ́dọ̀ imam. Wọ́n bá lè gbà ẹ́ lọ pé kémi lọ. ọmọ ẹ máa ṣe pàyálẹ́kùn ẹ máa ṣe gbọ́mi lójú òbí ìyá ẹni lọ́rùn. ibi làwọn ọmọ yìí wọlé tó tó yìí tí àwọn Ọlábísí náà wá wá sí ilé mi tó bẹ̀ sí iṣẹ́ ìpè fún mi tọmọtọmọ máa ṣe o. Torí àti ládé lórí iná ojú òpó máa ń rí o torí pé mo wá kọ̀ǹpánìọ̀ bí irú ayé wo lélẹ́yìí pẹ̀lú orí ìyà tí mo jẹ lórí àwọn ọmọ yìí ó dá o ó ti dá. Púpọ̀ náà ló pè é. Ìwọ ọmọkùnrin. Hello. Ṣé ó ní mi mọ́ ẹni àbí wọ́n ní ẹ mọ́ mi? Kí ló dé? Mo ní o fi mí lẹ̀ kó yẹ pa aago mi mọ́. Fífi lẹ̀ sáyé mi tó bá mọ̀ pọ̀ fẹ́ ṣorí burúkú o. Èwo lè pè kí ló dé? Tó bá fẹ́ kó lọ fìyà jẹ padà lọ kó lọ bá àwọn ẹbí ẹ kó lọ bá àwọn ọmọ àti ìyàwó ẹ kó lọ bá tọwọ́ o. Báwo ló ṣe ń sọ̀rọ̀ bí eléyìí? Ìwọ ni lọ tọ́jú ìyàwó àtọmọ ẹni tí mo sọ fún ẹ pé á sí ìkíní. Mo fi ọlọ́ba bẹ́ẹ̀ ni tó bá gbọ́ lẹ́rọ̀ wà gbọ́ lélẹ̀ fífi lẹ̀ o jáwọ́ lọ́rọ̀ mi. Gbọ́ ohun tí mo fẹ́ sọ fún ọ náà. Jáwọ́ lọ́rọ̀ mi bó ṣe sọ fún ẹ tó bá fẹ́ ṣòfò. Hello. Ẹ rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni Ọlọ́run ọba àlékè ọlá ọmọ kún àwọn òbí wa lé púpọ̀ ó ní bí àwọn òbí wa bá pè wá lẹ́ẹ̀kan a gbọ́dọ̀ dáhùn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ pàápàá jùlọ ìyá wa Ọlọ́run pọ́n àwọn obìnrin lé gan-an ó dìídì sọ odidi súrà kan kalẹ̀ nítorí àwọn obìnrin ni ẹni àpọ́nlé ni wọ́n jẹ́ aláwọ̀ wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gìgísẹ̀ àwọn òbí wa ní àlìjánà wà tó ń já sí pé ọmọ gbọ́dọ̀ ṣe dáadáa sóbí ẹ̀ a gbọ́dọ̀ ta wọ́n lẹ́nu a gbọ́dọ̀ gbó wọn lẹ́nu bá a bá fẹ́ gbà wọ́n nímọ̀ràn a gbọ́dọ̀ gbà wọ́n nímọ̀ràn pẹ̀lú ìtẹríba nítorí bí ọmọ bá gbó òbí ẹ̀ lẹ́nu ó lè tara òbí ẹ̀ wọ̀nà kọlọ mọ sí alọmọ náà gbogbo ohun tó wà nílẹ̀ ohun tèmi náà lè rí ìyá wa tí mo lè bá wọn sọ ni àmọ́ kò gbà mí lẹ́nu tọ́ra àná ni mo jẹ́ sí wọn. bí oṣù méjì péré náà ló kù tí a lọ yọjú sí wọn. Bẹ́ẹ̀ni Alhaji ṣé èmi ti ń try láti avoid ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ kó má wáyé. Ṣùgbọ́n bọ́sẹ̀ ni ò fún mi lọ́rọ̀ sọ. ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ fún wọn lọ́rọ̀ sọ ṣe rí kí a bá lè padà gbádùn ara wa náà ni a gbọ́dọ̀ ta wọ́n lẹ́nu kò sí tí ó ṣẹlẹ̀ lẹ́yìn inú ayé yìí tí Al-Qur'an ò ti tọ́ka sí ihun tí ń ṣẹlẹ̀ yìí ó ní ohun tí Al-Qur'an sọ ń pa ẹ̀ tá a bá lọ wọnú Suratu Baqara Kùránì kejì verse 234 Ọlọ́run bá lè kí ọlá ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir ó ní alladhina yutawafuna minkum
ويسرون أزواجا يتربصن بأنفسكم أربعة أشهر وأشرن في إيشا بلغنا أجلها فلا جناح عليكم بما تعملون بشير. Ọlọ́run ọba ọmọ àjò ẹ̀dá ni sẹ́rí Ọlọ́run ní tí ọkọ bá kú báwọn tó fi ìyàwó rẹ̀ lẹ̀ lọ kíyàwó yìí ó sopó fún arba iná ṣáárá wá aṣára ìyàwó mi fún oṣù 4 àtọjọ́ 10 tí n bá ti wá parí rẹ̀ tá a wá rí wípé ẹni tó sì jẹ́ ní ọkùnrin ni ìhun ni pé tí kò ì darúgbó bó bá fẹ́ fọ́kọ mi kò fẹ́ torí bí ó bá fọ́kọ mi yóò padà máa ṣèṣekúṣe káàkiri àdúgbò ni irú ohun tí wọ́n fẹ́ ṣe bó bá jẹ́ pé ọkọ náà wọ́n fẹ́ jẹ́ wọ́n fẹ́ wọn ò ní ṣèṣekúṣe káàkiri Ọlọ́run ọba fọwọ́ sí. àmọ̀ràn tẹ́mi ìgbà fún yín ni pé ẹ lọ wá àwọn àgbàlagbà kí wọ́n lọ bá yín bá màmá yín kí wọ́n bá wọn sọ. Mélòó ni mo pè ẹ́? Mẹ́ta ni mo. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò fariwo wá bá ń dáríjì àwọn ọmọdé ni ṣé bí wọn náà mọ̀ ọmọdé ò lè mórí jẹ kó má ra lọ́wọ́ ìbá ṣe pé wọn á mọ̀ pé táwọn ṣe ò dáa wọn á dánrú ẹ̀ wò jọ torí Ọlọ́run ni mo fi bẹ̀ ẹ́ rántí ìkúnlẹ̀ àbíyamọ jọ àbúrò mi tó dáa jọ torí Ọlọ́run bá mi dáríjì wọn jọ torí Ọlọ́run má bínú bá ń dáríjì wọn wo tèmi ni ó wò tèmi ni ó wò dáríjì wọn o ṣe Ọlọ́run á dẹ̀ gbọ́ tiẹ̀ jọ torí Ọlọ́run má bínú àbí kémi náà kúnlẹ̀ jọ tó bá ti fẹ́ kúnlẹ̀ tí yín náà ní máa rò mọ́ wọn lára torí tí yín ní máa rò mọ́ wọn lára wọ́n mọ̀ yìí. Bísí máa bẹ̀rẹ̀ ẹni sùúrù ẹni ẹ jẹ́ kí eléyìí jẹ́ ìbáṣepọ̀ rere kó wà láàárín ẹbí wa ìlọsíwájú ìdùnnú ayọ̀ àti nǹkan rere kó máa ṣẹlẹ̀ sí wa kí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó di àfìsẹ́yìn tẹ́gùn fìṣọ̀ ká wá jẹ́ one big family. You know, Yeah. To us. Yes, to us. It's quite unfortunate pé time la ṣe discover irú relationship tí a ní anyway jẹ́ ká gbà pé bọ́lọ́run ṣe fẹ́ ni torí pé mo nígbàgbọ́ wípé tí ò bá ṣe pé bọ́lọ́run ṣe fẹ́ apẹ́ tí mọ̀ mí bíi stepfather tipẹ́tipẹ́ ni ẹ hàn pé bàbá gidi ni mí nílẹ̀ àtìgún ládàkẹ́ tó rí mi but tí nǹkan kan wà nínú àdúrà tí ẹ ṣe ó yẹ kẹ́ ẹ fi nǹkan kan dé ní adé ẹ mọ̀ pé tó bá ṣe pé ní ilẹ̀ Yorùbá wọ́n ní bá ṣe oògùn fún yín wá ní pé ilé ẹgbà owó ilé ní owó ìjẹ́gùn irú tẹ́yìn bá sọ̀rọ̀ báyìí adé orí ọ̀rọ̀ gangan ò fi kún ó máa ṣàdúrà pé mọ́mí yẹn á bí ìbejì lẹ́ẹ̀kejì fún mi á bí ìbejì lẹ́ẹ̀kejì á bí ìbejì lẹ́ẹ̀kẹta á bí ẹ̀kẹrin á bí. mọ́mí ẹ má wọrí ẹbí gbogbo ẹ̀ máa bá yín pọ̀. ẹ bọ̀ tí wọ́n sì ní pé ẹ má jẹ́ kó bí sùn kó má bí wà ní tó dáàmú bí ẹ bí ráwọn yẹn sùn. Ọlábísí. Bọ́tà! Ìta! Mo ní o jáde lé mi torí ọlọ́mọ àmọ́ báyìí. Jáde sí mú sí àwọn ilẹ̀ tí kì í sí náà. Jáde! Mọ́ mi máa ní sùúrù mo bá ti resolve owó kí ni ìlú. Mi ní àìresolve. Bàtìá akérèdọ́lù ṣe báyìí ṣé torí ọ̀rọ̀ tí ìyáálé ẹ sọ sórí kò mí ni ẹ sórí máa gbọ́jẹ sọ̀kan ẹ ò mọ̀ ìwọ obìnrin nìyẹn ó kàn fi yẹn fẹ́ máa ṣe kíní fún ẹ nìyẹn. Mọ́ mi ẹni sùúrù. Sórí kò mí ni mo tó sùn. Ẹ má fọwọ́ kọ́ mi jáde, má fọwọ́ kọ́ mi bọ́tà. Jáde ló tẹ̀ jáde ló. Á ní mi náà jẹ́ kó jáde lọ. Lábísí bọ́tà jáde ló. Má jẹ́ pariwo lé ẹ lórí. Ṣé fẹ́ máa tì mí ni?
jáde. Ṣé o máa pọ̀ push mi? Mo push ẹ, má Ṣé o máa push lọ, mi? máa lọ. Ṣé o mo move? Ṣé o mo move? Máa lọ. Mo fi ọ̀nà bá bẹ̀. Máa lọ. Má kò ń bá. ẹjọ́ ẹ má bínú sá. báwo ni ṣe bá ṣe bá ti resolve kí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wo ní ìlà resolve sórí màmá ṣàlàyé fún yín létà kó lè yé yín. bóyá bá ti má bínú tún. Mi ò bínú àmàgbà màmá sọ fún ẹ tó bá yá màmá ṣàlàyé fún yín. Màmá ṣàlàyé fún yín. Mọ́mí, ẹ jẹun ni. Mọ́mí, kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an? Mo notice àwọn kankan pẹ̀lú yín lẹ́nu ọjọ́ mẹ́ta inú ilé yìí o. Ẹ sọ fún mi kí ló dé. Bí kí ni? Ẹ̀yin náà ẹ wò náà, ẹ jẹun, ẹ tún wà nulẹ̀, ẹ ò bẹ ṣe múra. Mo mọ orú ìyá tí mo ní. Mo mọ̀ pé ẹ máa ń dress very nice and gorgeous. Ẹ̀yin náà ẹ wò bẹ ṣe múra. Ẹ wò bẹ yìí dégèlè mo rí bí àwọn ẹ̀sìn o. Ẹ kì í ṣe báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ tún jẹ oúnjẹ yín. Nínú ilé gan, ẹ máa ká gọ́gọ́gọ́gọ́ ẹ ní bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀. Ṣáṣẹ yín ni kí ni nǹkan tó ṣẹlẹ̀ mọ́ mi. Kí ni nǹkan tí mo sọ fún ẹ pé ó ń ṣe mí sìn? Ṣé dandan ni kí n múra ni? Ṣé bí mo ṣe múra yìí sìn mi ìdùn wò? Kí ni ìdùnnú ẹlẹ́wọ̀n mi? Tẹni kémi máa kó sáṣọ. Èyí tí mo wọ̀ níjọ́ kìíní àná, bá bùkún mo kàn bọ̀bẹ̀. Ẹ fi mí lẹ̀ báyìí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, kò síbi tí mò ń lọ, kò sẹ́ni tó ń wò mí. Ṣé bẹ́ẹ̀ mi náà ni? Ṣé bí mo ṣe wà yín sìn mi ò tí ì dáa tó? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má tún bá nǹkan mi ìdè o. But mommy, tẹ́ ẹ bá jáde, ìyẹn ò ní kẹ́ má dress up fine. At least anybody tó bá rí yín á ti mọ̀ pé fine mama ni yín. Ẹ ní jáde lọ sí anywhere at all. Ẹ lọ ṣe shopping débi tẹ́ máa lọ sí shop ara yín tẹ́ máa jókòó síbẹ̀. Mommy kò dáa now. A dẹ̀ ti resolve ọ̀rọ̀ yìí. A ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti ní pé kẹ́ má worry kẹ́ má ṣe anything tó bá ń wù yín. A ti resolve ẹ̀ now. Òun lẹ́dẹ̀ tí wọ́n ń ṣe yẹ ẹ̀ tún jẹun. Mommy ẹ mọ̀ pé sọ̀rọ̀ kan lẹ́ǹkan. Ẹ sọ pé èyí tẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ fi kàbùkù bọ̀ ni. Ṣé rọ́ wà ń bẹ́ẹ̀ ni? Ṣé mi kàbùkù ni? Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ n live life mi bó bá ṣe wù. Ẹ fi mí lẹ̀ sáyé ara mi. Ẹ ṣe tí kémi náà ṣe tèmi. Mi ní lára ẹ má ní mi lára. Àwọn ọmọ mi àti resolve issue yìí now. A dẹ̀ ti promise yín pé àti accept anything tẹ́ bá ṣe. So kò sí problem kankan mọ́ mọ́ mi jọ. Ẹ fi mí lẹ̀ nù. Ẹ jẹ́ ń sinmi díẹ̀. Kí n fi yín lẹ̀. Ẹ jẹ́ ń sinmi díẹ̀. Ibi ò tẹ̀ dẹ̀ pa mí nígbà tí bọ́ síbẹ̀ nígbà tí jẹ. Ibi ò pa mí. Irọ́ ni mo mọ̀ nǹkan tí màá ṣe fún yín náà. Hello, bọ̀dá mi. Ọ̀rọ̀ yìí pọ̀ mẹ́. Ẹ bá sọ. It's very good. It's nice. Oh, Kásán díà. Kí lẹ fẹ́ bá wa sá? Báwo ni? Sandra, ìwọ ló máa ṣe nǹkan tó ń ṣe Kásán. Ẹ Kásán mọ̀. Kí lẹ fẹ́ bá wa rà o? Mo rí àwọn bags tí ẹ display síta and the shoes. They are really nice. So mo wá wọlé mo ní bóyá mo lè rí nǹkan tó nice fún daughter mi. Daughter yín? Yes. Ṣé ìnira fún madam mi? Ó ṣe wá jẹ́ pé daughter yín nìkan ni. Madam ń kọ́. Àwọn màdámù yìí ní bàtà. Why? Ọlọ́run ò fọ̀run kẹwọn. Wọ́n ti ṣaláìsí ti pẹ́. So sorry. Well, widow kúkú lèmi náà. I lost my husband years back. Really? Yeah. Ẹ pẹ̀lẹ́. Ọlọ́run á fọ̀run kẹwọn. Gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. You must be a very hard-working woman. How do you market area? Well, we thank God. Àṣàárẹ̀
jẹ́ ìráyè ìsinmi ara ṣá. Má sinmi tí bá ti wà nílé má sinmi. How do you rest? Máa ń relax pẹ̀lú TV bá wà nílé máa dẹ̀ sùn. Ṣé ẹ bá ń travel lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣá? As you can see now, I'm sure my travel láti lọ kó gbogbo àwọn ilé náà ní business trip ṣá. Yeah, that is true. Ẹ ṣe tí n bá invite yín fún dinner lọ́jọ́ kan ṣé ẹ ò mind? Dinner? Ìyẹn á le díẹ̀ o. Anyway, èwo lẹni ẹ fẹ́ nú àwọn bàtà yẹn? Any 40 lele. 40 lele. Ẹ bá mi wá 42. And this shade of pink. This? Each time tí n bá wò ẹ́ báyìí, inú mi máa ń dùn ni. Honestly. Ó mú mi rántí ìgbà tí mo kọ́kọ́ fall in love for the first time. Ó wá dàbí èjì òwúrọ̀. Each time tí n bá rí ẹ, ó ní inú mi máa ń dùn. Ó máa ń dùn yàtọ̀ ni. Lóòótọ́, ó ṣeéṣe kó difficult láti feel space tí husband dẹ̀ fi sílẹ̀ ní health ẹ̀. At the same time, ó ṣeéṣe kó difficult láti feel space tí wife mi fi sílẹ̀ ní life mi. But mo rí nǹkan kan tó jẹ́ ìdánilójú fún mi. The more I look at you, the more I see you, the more I feel happy. Mi mọ̀ láyé wípé mo tún lè bá obìnrin kankan pàdé tí mo lè nífẹ̀ẹ́ bí mo ṣe nífẹ̀ẹ́ yìí. Inú mi kò máa ń dùn every day. And I believe we can give it a good start. I'll try. Love you too. Hey, that reminds me. Why do she say wo rinki? Oh. Ara nǹkan tí mò ń sọ nìyẹn. Tí mi bá nífẹ̀ẹ́ èèyàn, mo máa ń nífẹ̀ẹ́ tọkàntọkàn ni. Ìfẹ́ àìṣetán. And that is why tó jẹ́ pé mo máa ń wọ ríǹgì all the time. Bẹ́ẹ̀ torí títí ẹ̀. I'm going to remove it. For me? Hello there. Yeah, dear. Yeah. How was your night? Yeah, night mi wà okay, except pé mo miss ẹ gan níbí báyìí. Yeah. Yeah. I miss you too. I miss you so much. Fọláṣadémi. I love you so much. Okay. I love you. See, it doesn't matter the number of times tí n bá sọ fún ẹ pé mo love ẹ. Lọ́kàn mi bí ẹ pé kí n máa sọ all the time. Kí dẹ̀ máa rí ẹ kó máa smile sí mi. Baby, I'll call you back. Make sure kó pè mí padà. Thank you, sweetheart. Mommy. Hey! Talẹ́ni tí ń bá sọ̀rọ̀. Tẹ́ ẹ sọ fún pé I miss you, I love you. Ẹ tún tró kìsì. Dẹ̀ sọ fún wa talẹ́ni náà tẹ́ introduce wa. Ẹ jọ̀ọ́ kí ni tiyín bẹ̀? Kí ni tiẹ̀? Kí n introduce ẹ sí ẹ? Kẹ́ tún bá mi lè lọ. Ẹ jọ̀ọ́, ẹ fi tiyín ṣe tí, ẹ fi mí lẹ̀ láyé mi. Ẹ ṣé. Mommy. Ṣebí yẹn ti kọjá náà. Ṣé ẹ ṣì ń bínú ni? Ọlọ́run ò ní jẹ́ n bínú òṣì. Bínú. Ẹ rọra fi wá lẹ̀ sáyé ara wa bí mo ṣe wà yìí. Ó tẹ́ mi lọ́rùn. Ṣé bí mi ìtẹ̀ ṣe mú wá nílé yìí ìwò? Inú mi ń dùn gan-an. Bá tún mu débí, ẹ tún bá ń lé lọ. Kò jọ ọ́. Ẹ ṣé.
èmi kúkú mọ̀ pé ọ̀rọ̀ tá bá ní kí bàbá máa gbọ́ bàbá náà ló máa padà parí ẹ̀. ẹ ṣe wá jẹ́ kó dìgbà yẹn náà ẹ jẹ́ ó dìgbà yẹn ẹ ṣe. Anyway nǹkan tẹ́mi kọ́ ni kí n wá bí yín láàárọ̀ yìí ni pé kí ni nǹkan tẹ́ máa jẹ́ kí n bá yín ṣe. oúnjẹ gbogbo ohun tó bá ti ṣe pátápátá ò ní máa jẹ ṣé ohun tẹ́ bá wà ojú yẹn lọ ẹ wá máa lọ ẹ ṣe. Mọ́mì ẹ ṣé ọ̀pẹ́ ní sọ fún mi nítorí pé èmi notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ojú yín ń tutù ara yín ń dán yàtọ̀ bẹ́ẹ̀ tí ẹ ṣe ń ṣe nínú ilé gan-an ó yàtọ̀ sí my normal mọ́mì but mo trust mọ̀ pé yìí máa sọ fún mi àbí. ọlá Ọlọ́run ni ẹ ṣe mi need láti sọ anything fún ẹ bọ́ta. mo ti gbọ́ bọ́tí ṣé ẹ̀ wá ní sọ. a ní ẹ bọ́ta náà ẹ bọ́ta amarira. ẹ ṣe gbọ́ mo mọ̀ pé yìí máa padà sọ fún mi I trust you I love my mom. ẹni tí mọ́mì mi love yẹn mo máa mọ̀. ẹ ṣe ẹkùn kí n tún sọ fún kó tún bá ń lè lọ jẹ́ pé kọ́ mi járe. nígbà tí mo ṣe fún mi pé àwọn ọmọ ẹ̀kọ́ how doubt me o mo sọ fún yín pé bọ̀bọ̀ yẹn is a very nice guy yeah then àti pé àwọn fat beams yẹn wọ́n try o. no wọ́n try. pẹ̀lú truck tán fẹ́ fún wa láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn kò tí ì sẹ́ni tó lè fún wa. You don't expect we ọmọ ṣẹ̀gbọ́n tó yẹn seriously. Jibola nice gan, such a nice guy. Okay. Welcome, sir. Oh, Bayo, how are you? Ibikule. Adébáyọ̀, kí ló ṣe mí? Sweetheart, don't worry. I shall I. Yes. First one me. Yeah. Ẹ tú mi lẹ̀ kí ló ṣẹlẹ̀ lọ? I can't understand. What is happening here? Ó yà lẹ́nu àbí. Èmi mọ̀ pé ọmọ mi Ìbíkúnlé. Ọ̀rẹ́ ọmọ títí ẹ̀ Báyọ̀ ni. He's also my son. Mommy, ọ̀rẹ́ mi ni Ìbíkúnlé. In fact, àjọ wà ní the same office. So, tell me, something is going on. Ọ̀rọ̀ yìí ó yé gbogbo àwọn àtàwọn ìbàyẹn. Ẹ̀yin nìkan ló news. Don't worry, boss. Don't worry. I'll get back to you. Yeah, my bad. Àṣé lóòótọ́ ni wípé kì í ṣe gbogbo ipò lọmọ lè dí lọ́dọ̀ ìyá ẹ̀. Báyọ̀, jọ kí ni problem ẹ̀ lẹ́nu náà? Kí ló ṣẹlẹ̀? A ní kò sign sórí file Glamview Africa. Ó lọ sign sí orí empty file. I'm so sorry. Please. Don't do a long mistake. Ara ẹni kò bẹ̀ kọ́ ló máa jẹ́ kó jẹ́ gbèsè. Dúró kí ni nǹkan tó ń ro náà? Sorry, my advice ẹ̀ kò lọ fún leave. Bóyá wàá fi yẹn gẹ́ta rẹ̀. Ṣé mo wà okay? Kò sí nǹkan tó ń ṣe. Àwọn ò wà okay, man. Ìwọ wà okay báyìí. Okay, kò sí nǹkan tó ṣe. No problem. You have your life to live. Okay. Please come. Go. You see, kì í ṣe ẹni tí mo lè máa fi ọ̀rọ̀ pamọ́ fún. You see, tí n bá sọ fún yín pé mo wà okay, irọ́ ni mo wà. Mo mọ̀ pé wà okay. Ọ̀rọ̀ mọ́ sí mi ló ń fún mi ní problem. Yeah, òun ló fún mi ní big headache. Jọ báwo la ṣe ń gbọ́ ká sọ pé màmá tó bí èmi lọ́mọ tó bí géńdé irú mi lọ́mọ tẹ́ pé mi náà tún ti bímọ kí màmá mi máa sọ fún mi pé ó fẹ́ rí màá rí nítorí pé bàbá wa ti kú. A dẹ̀ bá wọn sọ wọ́n ní láíláí bá wọn máa rí màá rí ni. Jọ ṣé ọ̀rọ̀ yẹn ṣó ṣe gbọ́ ṣé kò tiẹ̀ ẹ̀rọ létí èèyàn. Ọ̀rẹ́ ṣe fẹ́ gbòòtọ́ lọ mi ò rí nǹkan tó bad níbẹ̀ tí mọ́mí yín bá láwọn fẹ́ rí màá rí kò sí nǹkan tó bad now. Ṣorí láti gbà tí mọ́mí ti wá ti kú láti ń sọ fún náà kọ́ rí màá rí wọ́n ní àwọn ò lè fẹ́ àwọn divorce yẹn àwọn ò lè fẹ́ single lady àfi widow nìkan làwọn lè fẹ́. Wait.
tí n bá gbọ́ yìí wọ́n sọ wípé popsi ẹ̀ wọ́n fẹ́ remarry. Fine, ọkùnrin làwọn náà àwọn ọkùnrin lè ṣe nǹkan tó bá ọkùnrin lè marry at any time tó bá wò but the only thing tó tún kọ mí lóminú pẹ̀lú ọ̀rọ̀ tó sọ sí ni pé popsi ẹ̀ sọ pé widow làwọn fẹ́ fẹ́. You don't get it. ẹ lè gbà sí wọn lẹ́nu. Ṣé mo kọ́ tèmi tẹ̀ tí wàá rò sí pé bí mo sì ṣe wà sí mo fi pé ká matchmake wọn kí dájú mi àti mímú ẹ kọ́ máa kọ́ máa go out papọ̀. mo ṣe rí pé òwà òkè ni o ò ṣe é fi ọ̀rọ̀ lọ rárá irú pálapàla wo nìyẹn kí popsi ti tiẹ̀ kó sọ pé àwọn fẹ́ máa ṣe mọ́mísì ti tèmi. kò ní mí ní ṣe adult làwọn méjèèjì wọ́n á lè jọ máa tọ́jú ara wọn. má sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó bá tún sọ̀rọ̀ ẹ̀ má bá ìjà. Jerry, nǹkan tí wọ́n sọ pé ó mú àwọn nìyẹn. I believe pé wọ́n fi pé yes ẹni tó máa understand àwọn better nìyẹn. You don't get it. The whole boss dey wọ́n kàn dá wà ní. One need someone like your mom. Wọ́n abára wọn, you don't get it. Ẹ jẹ́ gbọ́n mi fi ọ̀rọ̀ rẹ̀ ní ìmọ̀ gbọ́n mi fi ọ̀rọ̀ rẹ̀ kí bọ́ọ̀sì ti tiẹ̀. Bọ́ọ̀sì ẹ̀ máa ń gbé bọ́ọ̀sì ní rọ́bìṣì òun. Ọ̀rẹ́ kò ní mí ní it can work out. How are you there? Fine. Bele. Oh yeah. Oh, Shadini, right? Yeah, we should. What you wear? I was in there. Yeah. That more than good news for you. Okay. Contract. So I got to watch it. So what is it? Okay, sir. I shall work with láti gbà tí mommy wa ti kú. Láti bá yín sọ pé kẹ́ marry. Ẹ lè sọ fún wa gbà yẹn pé ẹ tí rí èèyàn tó mú yín. Àti wípé ẹni ẹ like àwọn divorce yẹn. Yes. Àti gbà yín dẹ̀ ti wà l'America. Kó tó dín pé padà wá sí Nigeria. That's correct. My good news is ẹ ṣá mọ̀ ọ̀rẹ́ mi Adébáyọ̀. Tájọ wà bí bá ìgbà birthday yín. Oh yes. That nice boy. I know him. Yes. Ọ̀rọ̀ mọ́mí ẹ̀ ló fẹ́ báyìí sọ. Ṣé kò sí nǹkan tó ṣe mọ́mí ẹ̀? No, at all. She's okay. Shari, I want to lose dad for donkey years. Oh my sure. Shari, mommy, she's still very young and pretty. Ode wumi láti ọkàn pé kẹjọ wà. Because I believe that she can take very good care of you, sir. Are you sure of what you're saying? Shari, sir, I am very sure about what I'm saying. Because mo mọ obìnrin dáadáa. Kò ń ṣe irú àwọn obìnrin yẹn. And then Shari, anything tẹ́ bá ṣe fún wa ọmọ ẹ̀ náà lè ṣe fún sir. Like you rightly said, ṣé o mọ̀ pé láti ìgbà tí mo ti dé láti America mi ò rí tọ̀rọ̀ obìnrin kankan rọ. And you said earlier, wọ́n ní pé mo sọ pé mi ò like àwọn divorcee, not divorcee nìkan. Whether she's single or divorcee, I don't want any lady or any woman that will come to my house to máa kọ ẹ̀yìn mi àtàwọn ọmọ mi say I don't want it. Shari, daddy, I'm going to share findings me about this woman. Shari, she's a very nice lady. Nǹkan tí arábìnrin need ni companion. Ó need èèyàn tó kọjọ mọ́ wa wá ẹ̀mọ́. Ó yẹ kó yé yín that. Actually, Ibikunle. Sir. I know you're a very young man, and I know someday you'll marry. You get? How it is láti live pẹ̀lú obìnrin. I can only tell you now, ipe maro. Or marry tí wọ́n rò kò ń ṣe nǹkan tó easy, you know. Once tó bá ti lè gbórí ẹ̀ sí báyìí, you can pull out. So that is why it's very, very important. I can see you learning. Yes, sir. You know, you know, I want to live my life again. I want to get married to a woman I will spend the rest of my life with. But the problem is suffering. There's nothing like that. I can assure you that there's nothing like that. I'll think about it. All right. I'm going to imagine Baba gets the details from my meet her, right? I will arrange everything, sir. Because mo fẹ́ múnú ìwọ náà dùn. Mo fẹ́ múnú àwọn àbúrò ẹ̀ dùn. Okay. So, that's it. Tí chief ò bá wá ní ìfẹ́ mi gbogbo àti ẹ̀ ń plan kìíní, kí ló fẹ́ ṣẹlẹ̀? Why not, mommy?
àwọn gbọ́dọ̀ like yín náà torí pé nǹkan tó bá ti hun àwọn ọmọ I'm very sure pé ó yẹ kó hun ẹ̀yin òbí wa náà náà. Look dear, I don't only like you, I love you so much. Báwo ló ṣe ní omi? Look dear, ṣé o rò pé dídúró ṣíbí mi níbí báyìí láti wá ní rice jẹ ni? I don't only like you, I love you with all my heart. Mo love ẹ gan. Love you too. Look here, gbogbo nǹkan tó bá jẹ́ títí ìwọ Fọláṣadé mi títí èmi ni. Èmi Bánkọ́lé Ọlásánmi Adéyẹyẹ. Gbogbo tó bá jẹ́ títí èmi tiẹ̀ náà ni. Sórí àwọn méjèèjì báyìí òun la wà fún àwọn ọmọ ẹ̀. I love you so much. Love you too. Débáyọ̀, àwọn àbúrò ẹ̀ ń kọ́ ṣé ẹ tún padà sẹ́yìn náà ni àwọn àbúrò mi wọ́n mọ̀ kó mi wá ń bí balẹ̀ wọ́n mọ̀ nípa gbogbo nǹkan ṣe. o ṣe ọkọ mi Àlàbí Adé, ọmọ níyì ò mi bí o ṣe tó ṣe Ọlọ́run àdùn yìí níbẹ̀ ṣe fẹ́ dùn mí nù. Bí ẹ ṣe wá wù ú lọ́kàn ara yín pé ó yẹ kẹ́ dùn mí nù lágbọ̀rọ̀ Ọlọ́run ìdùnnú yín nílọ́po ni Ọlọ́run máa ṣe. Ọmọ ẹ máa ṣe fàyàlẹ́kùn, ẹ máa ṣe gbọ́mi lójú òbí ìyá ẹni lọ́rùn ẹni. Ṣé kọ́mọ lè jẹ́ ká sọ ni kó tó di padà gbà àtọ́júbọ? Ìyá mi láyé mi ọ̀ kíkú má pa yẹ̀yẹ́ mi fún mi ọ̀. Kíkú má pa yẹ̀yẹ́ mi fún mi ọ̀. Bọ́mọdé bá kan yán wà náà, àgbà àfitàn balẹ̀ ọ̀. Ẹ̀wọ̀n ya ìyá abiyamọ gbọ̀já gbọ̀ràn kan. Ìyàlá lábàrún ọmọ, ìjọ wa dàgé àjìyà láyé ọmọ. Ọmọ kọ̀ọ̀yìn síyá ọ, kẹ́lẹ́dà mi má jẹ́ gbọ́ mi lọ́jú òbí mi. Ìyàlá lábàrún láyé mi ọ̀. Ọmọ ẹ máa ṣe fàyàlẹ́kùn, ẹ máa ṣe gbọ́mi lójú òbí ìyá ẹni lọ́rùn ẹni. Ṣé kọ́mọ lè jẹ́ ká sọ kọ́kọ́ di padà àtọ́júbọ? Ìyá mi láyé mi ọ̀ kíkú má pa yẹ̀yẹ́ mi fún mi ọ̀. Kíkú má pa yẹ̀yẹ́ mi fún mi ọ̀. Ẹ wá bí amọ̀ tí ń já lámbá kiri nítorí kọ́mọ lè báyé. Ọmọ gbáyé tán ṣe àjẹbí ni ọ̀. Ìyá mi là láti lẹ́yìn mi ọ̀ kọ́tọ́ di gbẹ̀ngbọ́n mi. Ohun tá mú mi tàpá sọ bí mi, ohun tá mú mi gbọ̀ mí lọ́jú ọbí mi. Kọ́lọ́run máa gbé bá mi ọ̀ torí àjìyà lórí mi ọ̀. Ọmọ ẹ máa ṣe fàyàlẹ́kùn, ẹ máa ṣe gbọ́mi lójú òbí ìyá ẹni lọ́rùn ẹni. Ṣé kọ́mọ lè jẹ́ ká sọ ní àtọ́júbọ? Ìyá mi láyé mi ọ̀ kíkú má pa yẹ̀yẹ́ mi fún mi ọ̀. Àmì ọ̀ kíkú má pa yẹ̀yẹ́ mi fún mi ọ̀. Ọmọ ẹ máa ṣe fàyàlẹ́kùn, ẹ máa ṣe gbọ́mi lójú òbí